dùgbẹ̀dùgbẹ̀. Ẹ káàbọ̀ sórí ètò lónìí. Ìdùnnú àti ayọ̀ ni mo fi kí yín káàbọ̀. Lọ́hùn tó kọjá, ọ̀gá ọlọ́pàá àti àwọn ọmọọṣẹ́ rẹ̀ tẹ̀lé ọ̀tẹlẹ̀múyẹ́ Tádé lọ sí ibi tí ó ní òkú abilékọ Kúdí wà. Ṣùgbọ́n ìyàlẹ́nu ni ọ̀rọ̀ náà jẹ́ fún ọ̀tẹlẹ̀múyẹ́ Tádé nígbà tí wọ́n débẹ̀ tí òkú abilékọ Kúdí kò sí nílẹ̀ mọ́. Bí wọ́n ti padà dé àgọ́ ọlọ́pàá, ọ̀gá ọlọ́pàá sì gbà fún Tádé pé kí ó máa lọ báyìí ná. Ṣùgbọ́n kò gbọdọ̀ kúrò láàrin ìlú lọ́wọ́ yìí. Ní ilé ìtura tí Tádé fi ara pamọ́ sí, bí ó ti bọ́ síta lọ jẹun, pípadà tí yóò padà wọnú yàrá rẹ̀, ọkùnrin dúdú rògbòdò kan ni ó bá tí ó jókòó sáàrin yàrá rẹ̀. Níbi tí adánu dúró sí lọ́hùn tó kọjá nìyẹn. Ní báyìí, kejẹ́ kí a tẹ̀síwájú. Dùgbẹ̀dùgbẹ̀. Bí ó ti ṣílẹ̀kùn wọlé, ọkùnrin dúdú rògbòdò kan ni ó rí tí ó dá jókòó sáàrin yàrá rẹ̀. Wéré, ó gbìyànjú láti fa ìbọn ìléwọ́ rẹ̀ yọ. Kíá ni àwọn géńdé méjì kan dì í mú látẹ̀yìn. Wọ́n dá a jókòó. Nígbà tí ó ṣe díẹ̀, ọkùnrin náà bọ́ sí inú ìmọ́lẹ̀ wá. Ó wí pé, ń gbọ́, níbo ni ìyàwó mi wà? Dá mi lóhùn, mo ní níbo ni ìyàwó mi wà? lọ́gán ni Tádé ti mọ̀ wípé Arówólò ni òun ń bá sọ̀rọ̀. Èyí já sí wípé láàárín àwọn ọlọ́pàá, ọ̀kan ti lọ ta lólobó bí kò ṣe bẹ́ẹ̀ kò yẹ kí Arówólò mọ ibi tí òun farapamọ́ sí. Àti wípé báwo ni Arówólò ṣe wọ inú yàrá òun gan-an. Àfi bí ìgbà Arówólò mọ ohun tí ń rò ní ọkàn rẹ̀. Ó dá a lóhùn, ó wí pé, má jẹ́ ó yà ọ́ lẹ́nu bí mo ṣe dénú yàrá rẹ. Ṣàṣà ní ilé ìtura tí ó wà ní Òkè Ajé yìí tí kì í ṣe tèmi Arówólò. Ọ̀kan nínú àwọn ilé ìtura mi ló wà yìí. Nítorí náà, fi ọkàn rẹ balẹ̀. Mi ò wá láti ṣe ọ́ ní jàǹbá. Mo kàn nílò ìdáhùn sí àwọn ìbéèrè kan ni. Bí Arówólò ti sọ yìí tán ni àwọn géńdé yìí fi Tádé lọ́wọ́ sílẹ̀. Ara tù ú. Arówólò bu ọtí fún un nínú èyí tí ó gbé dání. Òun pẹ̀lú sì mu nínú rẹ̀. Bí Arówólò ti da díẹ̀ sẹ́nu, ó tún wí pé, Ọ̀tẹlẹ̀múyẹ́ Tádé, mo ní n kò rí ìyàwó mi kí ó wálé wá sùn. A sì ti ta mí lólobó pé ìwọ ni ó rí gbẹ̀yìn. Níbo ni ó wà àti wípé irú iṣẹ́ wo ni ó bẹ̀ ọ́? Tádé ronú sí ìbéèrè yìí dáradára kí ó tó fèsì. Ṣé ká ní Arówólò ń gbìyànjú láti gbé ojú ìwádìí kúrò lára rẹ̀ ni? Tàbí ìfẹ́ náà ló tó bẹ́ẹ̀ tí ó fi ń wá Kúdí kiri? Mo ní láti ronú sí èsì tí màá fún Arówólò dáadáa nítorí pé ẹni tí ó lè wọlé láì jálẹ̀kùn ó lè jú nípa lójijì. N kò lè sọ pàtó báyìí nítorí ọ̀rọ̀ náà kò yé mi mọ́. Lóòótọ́ ni abilékọ Kúdí pè mí kí n wá sí Òkè Ajé láti wá ṣiṣẹ́ kan fún àwọn. Ṣùgbọ́n mo béèrè irú iṣẹ́ náà. Abilékọ Kúdí kò ṣàlàyé lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ó ní ọ̀rọ̀ kò ṣeé sọ ní fìtílà àfi tí n bá dé Òkè Ajé. Àwọn yóò ṣàlàyé irú iṣẹ́ náà. Dídé tí mo dé ilé kan tí ó súnmọ́ Òkè Ajé ni abilékọ Kúdí gbé mi lọ. A kò tilẹ̀ tí ì mẹ́nu lórí ìdí tí mo fi wá tí wọ́n fi yìnbọn lù wọ́n. Èyí wà sánlẹ̀ iṣẹ́ wọn kò tí ì san nítorí pé n kò lè dájá lé wọn láì tí ì mọ irú iṣẹ́ tí mo fẹ́ ṣe gan-an. Ní ìgbà tí wọ́n fi yìnbọn lù ú, níbo ni ìwọ wà nígbà náà? Mo ta kété, mo bẹ̀rẹ̀ mọ́lẹ̀ kí n tó sá àsálà fún ẹ̀mí mi ni. Ó sì dá ọ lójú pé o rí òkú ìyàwó mi nílẹ̀. Má jẹ́ ó yà ọ́ lẹ́nu irú ìbéèrè tí mò ń bi ọ́ àti wípé mo bú sẹ́rìn. Mo mọ irú ènìyàn tí ìyàwó mi ń ṣe. Òun gan la bá máa pè níyàn níbo ìyàwó òjàpá. Ọgbọ́n àrékérekè kún orí rẹ̀. Nígbà tí a ta mí lólobó pé o wá ṣe àkọsílẹ̀ ohun tí ojú rẹ rí, mo ránṣẹ́ sí àmì tí mo fi sọ Adébáyọ̀ olólùfẹ́ ìkọ̀kọ̀ ìyàwó mi. Èyí ò ní jẹ́ kí n mọ̀ pé bí Adébáyọ̀ ṣe gba ìsinmi ráńpẹ́ lẹ́nu iṣẹ́ ni ó pòórá. Gbọ́nà, nígbà tí o dé bí oníyàwó mi kú sí, ǹjẹ́ ẹ bá òkú rẹ̀ níbẹ̀? Rárá o. Ọ̀tẹlẹ̀múyẹ́ Tádé, kì í ṣe ìgbà àkọ́kọ́ tí ìyàwó mi àti ọ̀gbẹ́ni Adébáyọ̀ jọ máa pòórá nìyí. Àìmọye ìgbà ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ sájìnà réré kí ọwọ́ mi má bàa tẹ̀ wọ́n. Bí wọ́n bá tẹ́ra wọn lọ́rùn tán, wọ́n á tún padà dé. Bí o kò bá gbà mí gbọ́, ṣebí ọ̀tẹlẹ̀múyẹ́ ni ọ́, lọ ṣèwádìí ní àgọ́ ọlọ́pàá. Gbogbo ìgbà tí ìyàwó mi bá pòórá ni Adébáyọ̀ máa ń gba ìsinmi sí. Ọ̀rọ̀ ìyàwó mi kò jọ mí lójú. Ọ̀rọ̀ rẹ̀ kàn dàbí eegun tí a so máa já lọ́rùn tí kò ṣeé jẹ kò sì ṣeé gbé sọnù. Tádé fi ara balẹ̀ gbọ́ ọ̀rọ̀ Arówólò. Ó gbé e yẹ̀wò lóríṣiríṣi ọ̀nà. Lóòótọ́ lọ̀rọ̀ náà jọra wọn, ṣùgbọ́n kò lè gba Arówólò gbọ́ nítorí pé
ó fi ojú rẹ̀ kòró rí òkú abilékọ Kúdí nínú ọ̀gbàrá ẹ̀jẹ̀ àti wípé orí gan ló kó òun yọ lọ́wọ́ ìbọn atamátàsé náà. olóyè bí n bá gbọ́ yín yé ẹni kì í ṣe ìgbà àkọ́kọ́ tí ìyàwó yín máa pòórá nìyí àti wípé àtòun àti olólùfẹ́ rẹ̀ ni wọ́n máa ń pòórá tí wọ́n sì máa ń padà. bẹ́ẹ̀ ni. kí wá ló dé tí ìyàwó yín fi ti tèmi bọ́ o. mo mọ̀ pé ọgbọ́n àrékérekè kún orí ìyàwó mi ọ̀nà tí ó fẹ́ gbà yọ lọ́tẹ̀ yìí ní n kò mọ̀ èyí sì jẹ́ ohun tí ń kọ mí lóminú bí o kò bá ní í kọ̀ fẹ́ gbéṣẹ́ fún ọ. ọ̀rọ̀ tí Arówólò sọ yìí ṣe àrídájú ọ̀rọ̀ tí Kúdí sọ fún un wípé ikú ń dẹ dẹ̀dẹ̀rẹ̀ dẹ̀dẹ̀rẹ̀ ń dẹkú ní ọ̀rọ̀ òun àti ọkọ rẹ̀ ṣùgbọ́n irú iṣẹ́ wo leléyìí. irú iṣẹ́ wo olóyè. mo fẹ́ kí o ṣèwádìí ibi tí ìyàwó mi àti olólùfẹ́ rẹ̀ máa ń pòórá sí ní gbogbo ìgbà mo ní láti mú wọn lọ́rùn ọwọ́ báyìí kì í ṣe léjìká tàbí ìgúnpá mọ́ kí n lè bọ́ lọ́wọ́ pa mí ń kú sórí bẹ́ńbẹ́ sọ́kọ. Tádé ṣe ojú ṣùnùkùn ó rò nínú ọkàn rẹ̀ pé irú iṣẹ́ wo rèé ẹni afurasí tún ń gbéṣẹ́ fúnni láti tú ìdí òun síta àbí òótọ́ ń bẹ nínú ọ̀rọ̀ Arówólò yìí. kò burú kò bàjẹ́ àyè yóò fi gbà mí dáadáa láti ṣèwádìí ohun tí ó wà nílẹ̀ ni. mo ti gbowó lọ́wọ́ olóògbé abilékọ Kúdí ó di dandan kí n ṣèwádìí ikú rẹ̀. ọkàn mi kò lè balẹ̀ àfi tí n bá túṣu dé ìsàlẹ̀ ìkòkò. lọ́wọ́ yìí n kò mọ irọ́ n kò sì mọ òótọ́ mọ́ ṣùgbọ́n ohun tí ó dá mi lójú ni wípé abilékọ Kúdí ti filẹ̀ ṣaṣọbora n kò sì mọ ẹni tí ó pa á. ẹni tí ó pa á gangan ni mo ní láti mọ̀ báyìí àti ẹni tí ó pa bàbá rẹ̀. ó dáa náà mo ti gbọ́ ṣùgbọ́n yóò ná yín lówó o. mo ṣe tán oyekóye tí ìbá ná mi èsì ni mo fẹ́ gbọ́ jẹ́ kí n bẹ̀rẹ̀ pẹ̀lú 16,000 fún ọ kí o lè mọ bí ó ti ká mi lára tó bí o bá parí iṣẹ́ tán màá fi 16,000 mìíràn lé ìyẹn ń kọ́. bí Tádé ti gbọ́ eléyìí etí rẹ̀ náà ṣùgbọ́n ẹ̀mí ọ̀tẹlẹ̀múyẹ́ inú rẹ̀ sọ fún un pé kí ó má yọ̀ láyọ̀ jù nítorí ìfẹ́ tí a fẹ́ ọmọ ọ̀kẹ́rẹ́ kò lè kọjá káfíláta. ó dáa náà mo máa nílò láti ṣe àwọn ìwádìí kọ̀ọ̀kan lẹ́nu yín. ó tó bí ọdún mélòó tí ẹ̀yin àti ìyàwó yín ti fẹ́ra. 4. ìgbà wo lẹ ti bẹ̀rẹ̀ sí ní ṣe àkíyèsí pé ìyàwó yín máa ń pòórá. ọdún kejì tí a ṣègbéyàwó. ọ̀rẹ́bìnrin wo lẹ mọ̀ mọ́ ìyàwó yín tí ó súnmọ́ ọ pẹ́kípẹ́kí. rárá kò ní ọ̀rẹ́ ó ṣe ní ọmọ àbúrò bàbá rẹ̀ èyún sì ti gbòkè òkun lọ lọ́dún tó kọjá. kí ni orúkọ arákùnrin tí ẹ fura sí àti wípé níbo ni ó ti ń ṣiṣẹ́. Adébáyọ̀ Agúnbóyè ní orúkọ rẹ̀. ilé ẹ̀kọ́ gbogbo nìṣe tí ó wà ní Òkè Ajé ni ó ti ń ṣe iṣẹ́ olùkọ́ ní ìsọ̀rí ìmọ̀ ẹ̀rọ n kò mọ ilé rẹ̀ èyún kù sí ọ lọ́wọ́. ó dáa náà olóyè ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ iṣẹ́ láti bíná bí mo bá nílò láti rí yín wọ́n máa kàn sí yín. má wulẹ̀ ṣèyọnu fún mi ní nọ́mbà ìfowópamọ́sí rẹ bí ilẹ̀ bá mọ́ máa fi àsánlẹ̀ rẹ ṣọwọ́ síbẹ̀. Arówólò dìde ó jáde àwọn ògìrìpá rẹ̀ sì tẹ̀lé e. Tádé pa ilẹ̀kùn dé ó tì í pẹ̀lú kọ́kọ́rọ́ láti ẹ̀yìn ó tún fi ìjókòó gbé e lẹ́yìn nítorí ó mọ̀ wípé òun nìkan kọ́ ló ní kọ́kọ́rọ́ yàrá náà lọ́wọ́. ó jókòó sórí ibùsùn ó ronú sí ọ̀rọ̀ Arówólò nígbà tí ó ti pinnu láti bẹ̀rẹ̀ iṣẹ́ rẹ̀ ní ilé ẹ̀kọ́ gbogbo nìṣe ó wó lu ibùsùn rẹ̀ ó sì sùn lọ. dùgbẹ̀dùgbẹ̀. ní òwúrọ̀ ọjọ́ kejì ní inú ọgbà ilé ẹ̀kọ́ gbogbo nìṣe Tádé ń fi orúkọ olùkọ́ Adébáyọ̀ wẹ́lọ̀ láàrin àwọn akẹ́kọ̀ọ́ bí wọ́n ti júwe ọ́fíìsì náà fún ni ó mórí lébẹ̀ tààrà ó kan ilẹ̀kùn ó dúró díẹ̀ bí ó ti gbọ́ pé kí ó wọlé ló wọlé ó kí olùkọ́ tí ń bá Adébáyọ̀ lu ọ́fíìsì pọ̀ ó fi ìwé ìdánimọ̀ rẹ̀ hàn olùkọ́ náà. ẹ kú ojúmọ́ o. ojúmọ́ rẹ o láti bo. orúkọ tèmi ni Tádé iṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ sì ni mò ń ṣe. ó fi ìwé ìdánimọ̀ rẹ̀ hàn olùkọ́ náà. kí ni mo lè ṣe fún yín. bí ẹ bá lè gbà mí láyè ráńpẹ́ mo fẹ́ béèrè àwọn ìbéèrè díẹ̀ nípa olùkọ́ni Adébáyọ̀ bí ẹ kò bá ní bínú. bí ẹ kò bá ní pẹ́ mo ní láti lọ kọ́ àwọn akẹ́kọ̀ọ́ láìpẹ́ yìí ìṣẹ́jú díẹ̀ péré ni mo ní. Tádé mú ìwé ìléwọ́ rẹ̀ jáde ó bẹ̀rẹ̀ sí ní kọ nǹkan díẹ̀díẹ̀ sílẹ̀. ó ti tó bí ọdún mélòó tí ẹ̀yin àti olùkọ́ni Adébáyọ̀ ti ń lo ọ́fíìsì pọ̀. ó ti ń lọ sí bíi ọdún kan báyìí. irú ènìyàn wo ni ẹ lè pe ọ̀gbẹ́ni Adébáyọ̀. olùkọ́ni Adébáyọ̀ oníwà tútù ni olùkọ́ni Adébáyọ̀ ni kò rí kí ó fa ìjọ̀gbọ̀n rí jẹ́ ló ń lọ ṣùgbọ́n ó jẹ́ ẹni tí ó dínú díẹ̀ kì í sì sábà sọ̀rọ̀ ara rẹ̀ síta. ọ̀tẹlẹ̀múyẹ́ Tádé gbogbo ìbéèrè yín yìí ṣé kìí ṣe pé nǹkan kan ti ṣe olùkọ́ni Adébáyọ̀. rárá o ìdí ìbéèrè wa ni pé
a fẹ́ rí ọ̀gbẹ́ni Adébáyọ̀ ṣùgbọ́n a kò mọ ibi tí a lè wá wọn sí. Ẹ jọ̀wọ́, ṣé wọn kò dágbére ibi tí wọ́n fẹ́ ti lo ìsinmi ráńpẹ́ wọn ni? Rárá, lóòótọ́ ni mo sọ lẹ́ẹ̀kan pé olùkọ́ni Adébáyọ̀ kì í ṣe ẹni tí ń sọ̀rọ̀ rẹ̀ síta, ṣùgbọ́n kì í ṣe bíi àlọ́màdágbére, kì í rírin pàjáwìrì báyìí. Pàjáwìrì? Pàjáwìrì bíi ti báwo? Nínú ọ́fíìsì yìí ni èmi àti rẹ̀ wà lánàá. Wéré tí ó gba ìpè kan ni ó dìde lọ́gán. Ó wí fún mi pé òun ní láti gba ìsinmi pàjáwìrì ráńpẹ́ kan. Mo wojú rẹ̀ pé kí ló dé, ṣùgbọ́n kò sọ bí ìṣe rẹ̀. Ó kù gìrì jáde bí ó ti wọlé padà. Lórí tábìlì rẹ̀ yìí ni ó ti kọ lẹ́tà sí olùkọ́ni àgbà. Ó palẹ̀ ẹrù rẹ̀ mọ́. Lẹ́tà yìí ni ó mú lọ sí ọ̀dọ̀ olùkọ́ni àgbà tí kò sì padà wọnú ọ́fíìsì mọ́ lánàá. N kò mọ bí ó ti rìn dòní. Ǹjẹ́ ẹ mọ ọ̀rẹ́bìnrin kankan mọ́ wọn? Adébáyọ̀ kì í ṣe ẹni tí ó kúndùn obìnrin rárá. N kò lè sọ pàtó pé àfẹ́sọ́nà rẹ̀ rèé. Ìdí ni wípé n kò rí pẹ̀lú obìnrin kankan rí. Lóòótọ́ ni mo gbọ́ àwọn àhesọ ọ̀rọ̀ kan pé òun àti ìyàwó arówólò jọ ń ṣe wọléwọ̀de o, ṣùgbọ́n n kò gbàgbọ́ nítorí kò jọ ẹni tí ó tiẹ̀ kúndùn obìnrin rárá. Kàn bọ̀sibọ̀sí pé yóò máa tẹ̀lé ìyàwó ilé ẹnìkan ká. Ẹ jọ̀wọ́, ṣé ẹ lè júwe ilé olùkọ́ni Adébáyọ̀ fún mi? Ìyẹn kì í ṣe nǹkan tó le. Inú ọgbà tí a kọ́ fún àwọn olùkọ́ni ni ó ń gbé. Mo lè kọ nọ́mbà ojúlé rẹ̀ fún yín. Ó mú ìkọ̀wé, ó kọ ọ́ sílẹ̀, ó sì mú un lé Tádé lọ́wọ́. Olùkọ́ náà dìde, ó kó ìwé rẹ̀. Bí ó ti ṣèyí ni Tádé mọ̀ pé àsìkò ti tó láti lọ. Ó dìde, ó dúpẹ́ lọ́wọ́ olùkọ́ náà. Ẹ ṣeun gan ni fún àkókò tí ẹ fún mi. Èyí kò tọ́pẹ́. Ó sì mórí lé ilé Adébáyọ̀. Bí ó ti débẹ̀, ó kan ilẹ̀kùn. Ẹnikẹ́ni kò dáhùn. Lóòótọ́ kò retí èsì nítorí pé ó ti gbọ́ pé Adébáyọ̀ kò sí nílé. Ó yíra padà láti lọ yọjú ní ojú fèrèsé. Bí ó ti ń gbìyànjú kí ó nu fèrèsé náà láti yọjú ni ó gbọ́ ohùn kan láti ojúlé kejì tí ń pè é. Ọ̀gbẹ́ni Adébáyọ̀, olùkọ́ni Adébáyọ̀. Tádé ṣe àkíyèsí pé ohùn náà ń wá láti ojúlé kejì. Ó dákẹ́ díẹ̀. Ó súnmọ́ ibi ohùn náà tí ń jáde bọ̀. Ọ̀gbẹ́ni Adébáyọ̀, olùkọ́ni Adébáyọ̀. Ọgbà kékeré ni ó dá ojúlé náà sí méjì, ṣùgbọ́n àwọn òdòdó tó wà láàárín ojúlé méjèèjì ti ga ju ọgbà náà lọ. Bí Tádé ti ń súnmọ́ òdòdó yìí ni ohùn náà tún ní. Ọ̀gbẹ́ni Adébáyọ̀, olùkọ́ni Adébáyọ̀. Èmi ni o. Ìwọ wo ni ó ń yọjú wọlé onílé? Gbogbo bí ohùn náà ti ń sọ̀rọ̀ yìí kò tilẹ̀ yọjú síta. Láti ibo? Kí lẹ fẹ́? Ta lẹ béèrè? Tádé kò tilẹ̀ mọ èyí tí yóò kọ́kọ́ dáhùn nínú àwọn ìbéèrè yìí, ṣùgbọ́n ó dáhùn ó ní. Èmi ọ̀tẹlẹ̀múyẹ́ Tádé ni o. Ẹ jọ̀wọ́, mo nílò ìrànlọ́wọ́ yín. Bí ohùn náà ti gbọ́ èyí, ó bọ́ síta tọ̀ Tádé wá. Bí ó ti yọjú tán ni Tádé fi ìwé ìdánimọ̀ rẹ̀ hàn án. Ọ̀tẹlẹ̀múyẹ́, ẹ ǹlẹ́ o. Kí ni mo lè ṣe fún yín? Ṣé kò sí? Kí ló ṣẹlẹ̀ sí ọ̀gbẹ́ni Adébáyọ̀ tí ẹ fi ń wá ká? Dùgbẹ̀dùgbẹ̀.